أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله بار الخلق والخلق كلهم إماء له طوعا جميعا وأعبد. Akí Ọlọ́run ọba tó yá sí pé gbogbo ìgbà tí Ọlọ́run bá ti kádàrá kí àwọn ìjókòó yìí, àwọn ètò yìí kó máa ṣẹlẹ̀ báyìí, kì í ṣagbára tiwa, agbára Ọlọ́run ni. Ìyẹn la fi kí Ọlọ́run bẹ́ẹ̀ pé ọba tó ti fún wa láàyè tòní, torí pé kì í ṣagbára tiwa kí a máa rí sọ kó sì máa rí wí, kó sì wáàyè káyè yẹn tún báyìí mú. Ọlọ́run ní gbogbo ẹ̀. A fi kí Ọlọ́run ọba náà, a sì kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. báyìí òyìnbó bá Ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Àlékún kí Ọlọ́run, àlékún ìyọ́nú Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Ọlọ́run wọlé àtànábì, gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti wà níwájú Ọlọ́run, olùdákùn bá ṣàlékún ìkẹ́ wọn. Àmín. Àwọn tí wọ́n bẹ láyé ní wọ́n tá ń lo ìdí wọn lọ́wọ́, bàbá wa gbà ní ìpamọ́ ẹ̀ tòní. Adayamallahu ayatahu. Olùdákùn jẹ́ bàbá pẹ́ o. Àmín. Bàbá wa tí wọ́n jẹ́ khalifatul qaliliyyin, mudirul madrasatil ulum, olùdákùn jẹ́ wọn pẹ́ o. Àmín. Dáàmàlà Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Àǹfààní ọ̀rọ̀ tí a tún mú wá fún wa lónìí tó máa jẹ́ àǹfààní fún gbogbo àwa mùsùlùmí àti gbogbo àgbáyé. Òun náà ni nǹkan mẹ́ta tí mú ní jèrè ayé àtàkìyámà. Bí èèyàn bá ti mójútó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, wọ́n náà ó pẹ̀lú àwọn tí ó jèrè ayé, ó pẹ̀lú àwọn tí ó jèrè àtàkìyámà. Gbogbo ẹni bá mójútó dáadáa, òun náà ti pẹ̀lú ẹni tí ó jèrè ayé yẹn, tí ó jèrè àtàkìyámà. Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an, nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ojú nẹ́ẹ̀sù gẹ́gẹ́ tí èèyàn bá pàtàkì kan mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ sọ yìí, tọ́lọ́run kádà kó jì sínú ẹ̀, ìwọ náà túmọ̀ sí pé ìwọ náà pẹ̀lú àwọn tí wọ́n jèrè ayé, tí wọ́n jèrè àkìyámà. Wọ́n tó bá ti pàtàkì ẹ̀ tí a sí pé ó jì sí, ó pẹ̀lú ẹni tí ó jìn sí àwọn nǹkan mẹ́ta tá a fẹ́ sọ yìí. Ìgbẹ̀yìn àyà yẹn lọ́rùn ti jẹ́ pé a mọ̀ bẹ́ẹ̀ pé ìyà ń bẹ fún àwọn tó bá ṣe bẹ́ẹ̀. Ìgbẹ̀yìn àyà yẹn ó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé ìyà ń bẹ fún wọn. Ìgbẹ̀yìn tó bá yá sí pé àwọn lọ jìn sí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ sọ yìí. Ọlọ́run wá sọ fún wa nínú Suratul Furqan, Quran 25, verse 68, 69. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر. كلا لهم صنبه. والذين لا يدعون مع الله إلها آخر. نعم. ولا يقتلون نفس التي حرم الله إلا بالحق ولا يزنون. نعم. ومن يفعل ذلك يلقى أثاما. Ọlọ́run ní àwọn tó yá sí pé wọ́n jèrè ayé yẹn tí wọ́n máa jèrè àlùkìyámà lọ́dọ̀ àwọn Ọlọ́run. والذين لا يدعون Àkọ́kọ́ nìyẹn. Ọlọ́run ní àwọn ẹni tó já sí pé wọn kì í pe nǹkan míì pẹ̀lú Ọlọ́run ọba wọn, wọ́n dúró pẹ̀lú Ọlọ́run kan ṣoṣo. Kì í ṣe wọ́n tó ń ṣe ìsìláàmù ìta gbangba tá à ń rí ẹ tó sì ń ṣe nǹkan míì kọ̀rọ̀, kì í ṣe wọ́n là ń sọ. Ó ń bẹ ní àwọn àlùfáà, ń bẹ ní àwọn olówó, sì ń bẹ ní mùsùlùmí àgbáyé. Tí wọ́n sì pé yóò máa pe Ọlọ́run ní gbagba báyìí tájọ máa rí pé Ọlọ́run ní ń pè lóòótọ́, tó sì lọ mú nǹkan míì kọ́ ọ̀rọ̀ mọ́. Ṣùgbọ́n àwọn tó yá sí pé Ọlọ́run ọ̀kan ṣoṣo yẹn náà ló dúró tì,
kò sí gbogbo àdánwò tó lè dé ojú pọ́lọ̀ lọ ọba tó mú wá òun náà ló mú kú o torí àdánwò sápò ní Islam o torí àdánwò torí pọ́blẹ́mù kan wá torí ẹ̀ kú ní Islam pé o ṣe Islam mọ́ wá lọ ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hun o gbọ́n tí sẹ́yìn náà Ali karramallahu wajhahu tó sọ ní ó ní bi'i dunya bil akhirah tarbah ó ní taayé rẹ fún ọjọ́ ìkẹyìn rẹ kó lè jèrè kó lè di ẹni èrè lọ́dọ̀ Ọlọ́run kò sí wàhálà tó lè dé báyàn nínú ayé má tún rẹ̀ kúrò ní Islam ọlọ́run ẹni àkọ́kọ́ ní ẹni pé àwọn tó yá sí wípé wọn kì í pè nǹkan kan lẹ́yìn ní Ọlọ́run ayẹyẹ olùmọ̀ọ́lá ìlà àti àpá. Ọlọ́run nìkan ni wọ́n máa ń kéèké wọn ò pè nǹkan kan lẹ́yìn ní Ọlọ́run ọba wọ́n dúró tèmi Ọlọ́run wọ́n nígbà wọ́n pé mi ni mo lè yanjú ẹ̀ wọ́n nígbà wọ́n pé mi ni mo lè ṣí ẹnìkan ò ní ṣe lẹ́yìn ní Ọlọ́run ọba wọ́n sì dúró tọ́lọ́run náà gbogbo ẹni tó bá ti dúró tọ́lọ́run bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ nìyẹn lẹ́ni tí ó jèrè ayé tí ó jèrè sàárè tí ó jèrè àlìkìyámà ẹni àkọ́kọ́ nìyẹn tọ́lọ́run sọ fún wa ẹni kejì tọ́lọ́run tún sọ̀rọ̀ rẹ̀ fún wa òun náà pẹ̀lú ẹni tí ó ti jèrè ayé àtàkìyámà. wàlá ayẹyẹ tó lò lọ́nà sàlẹ́sì àrọ́mọ̀lọ́ ìlà bẹ̀rẹ̀ àpẹ́ ọlọ́ni wàlá yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil haqq àwọn ẹni tó já sí wípé wọn kì í pa ẹ̀mí tó já sí wípé Ọlọ́run ṣe ní èèwọ̀ láti pa àyàfi tó lọ́n bá sọ di ẹ̀tọ́ gbogbo wọn tó kí mùsùlùmí mọ́lẹ̀ bíi tìyẹ tó pa ó kẹ́ wọn lọ́dọ̀ Ọlọ́run ẹ tiẹ̀ dúró kí ló fẹ́ mú ẹ tó ní bẹ̀rù èèyàn bíi tìyẹ tó sì dá dùbúlẹ̀ tó fi ọ̀bẹ sí lọ́rùn Allahu akbar ẹnìyàn ọ̀bẹ̀rù Ọlọ́run o wọ́n tó bá jẹ́ ohun bẹ́ẹ̀ tètè sápò ń bẹ́ẹ̀ Ọlọ́run ní gbogbo àwọn tá à ń sọ yìí àwọn tó yá sí pé wọn kì í pa ẹ̀mí bíi tiwọn àwọn ẹ̀mí tó yá sí pé Ọlọ́run ṣe ní ìwọ̀ láti pa wọ́n jìnà kúrò ń bẹ̀ láìjọ́ tí wọ́n Ọlọ́run ti dá wọn di wákàtí dìgbà tó fi padà sọ́dọ̀ Ọlọ́run kò sí tó jọ láàrin àwọn àtúwò bẹ́ẹ̀ wọ́n lẹ́mí nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn Boko Haram tí wọ́n ń pa mùsùlùmí yìí tó yá sí pé wọ́n mọ ìtumọ̀ ń tà ń sọ yìí tó yá sí pé wọ́n ka Kùránì dáadáa ni tí wọ́n mọ tọ́lọ́run sọ nípa ọ̀rọ̀ rẹ̀ wọ́n jìnà kúrò bẹ́ẹ̀ wọ́n ní ṣe. ẹgbẹ́ kan dàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní mana hamla alayna silahu falaysa minna níta nàbí sọ nìyẹn gbogbo àdàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó yẹ ní bá gbé ìjà kù wá tó yọ nǹkan ìjà tì wá adáwọ̀ kì í ṣe ara wa o ẹ sọ pé kì í ṣe mùsùlùmí mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ àti yọ nǹkan ìjà tí mùsùlùmí di tiẹ̀ chocolate pé wá tó wá ní kó pa ó gbọ́dọ̀ pa mùsùlùmí o ó dẹ̀ tí kì í ṣe ẹlẹ́sìn rẹ gan tí ì ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ pa chocolate wá pa mùsùlùmí. Ọlọ́run gbogbo àwọn tí wáyá sí pé wọ́n sápò níbi àwọn tá a sọ yìí tí wọn kì í pa ẹ̀mí bíi tiwọn tẹ́rù yẹn bá àwọn tó níbẹ̀rù àwọn Ọlọ́run débẹ̀ Ọlọ́run ni wọ́n jèrè ayáta kìyàmà tẹ́ẹ̀mí èèyàn tọwọ́ ẹ̀ bọ́ tó fi padà sọ́dọ̀ Ọlọ́run ó rí kẹ́ Ọlọ́run láti kìyàmà o bẹ́ẹ̀ ni ó rí kẹ́ Ọlọ́run láti kìyàmà ẹ̀mí èèyàn tọwọ́ ẹ̀ bọ́ tó fi padà sọ́dọ̀ Ọlọ́run ẹnì kejì nìyẹn kí lẹ́nì kẹta wàlá ẹ̀znún ẹlẹ́kẹta nù Ọlọ́run ní àwọn tí yá tí wọn kì í ṣe ṣìnà Ọlọ́run wòye ṣìnà yẹn náà Kùránì ní Suratul Isra ìkọ́ni Ọlọ́run wòye yẹn bẹ́ẹ̀ fún wa wípé ẹ jìnnà sí ṣìnà ṣíṣe Ọlọ́run ti mọ̀ pé aburú tí ó ti mọ owó aburú tí ń bẹ ń bẹ kó tó sọ pé ẹ jìnnà kúrò ń bẹ. Instead of tó fi ṣe ṣìnà fẹ́yàwó kejì kó wá mú dórí súnà
kí mẹ́rin wà nílé rẹ̀. Gbogbo ọgbọ ọkùnrin tẹ bá wá rí tó níyàwó kìíní, ó níyàwó kejì, ó ní lórí kẹta, ó tún wá ń ṣe ṣìnà. Èèyàn gbọ́dọ̀ sá fún ọkùnrin yẹn. Ojú kòkòrò ńlá, àwọn ṣàhàwáàtì tó tóbi ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ó tó bá ti mú wọn tó ti fẹ́ ìyàwó méjì mẹ́ta, kí ló ti kù? Bó bá yí sọ́dọ̀ eléyìí, kó tún yí sọ́dọ̀ eléyìí, kó tún yí, bó bá jẹ́ kò sásìkò tó ń wù ẹ́ tó fẹ́ ṣe tí ò ní ṣe. Èyí tó bá sì mú tó yá sí pé ó ní mẹ́ta bẹ́ẹ̀ lọ́wọ́ lóòótọ́, tó tún wá lọ ń ṣe wúbẹ́ ká tún bèèrè lọ́wọ́ mẹ́ta ẹ̀ pé ǹjẹ́ ṣẹ́yìn lẹ̀ ń gbé sàárà, ẹ̀ ń gbé sàárà ọkọ yín, ẹ̀ ń gbé sáfù ni. Èyí tó yẹ kó wọlé sí ẹ̀ ń sáfù, ẹ̀yin lọ sún déta tí ó sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ọlọ́run ẹ má ṣe ṣìnà. Ọlọ́run àwọn tí wọ́n fẹ́ jèrè ayé àtàkìyámà tí wọ́n fẹ́ pàdé àwọn Ọlọ́run dáadáa làwọn tó yá sí pé wọ́n máa sákò níbi ṣìnà ṣíṣe. Wọn ní lè ṣe ṣìnà, wọ́n máa sá fún ṣìnà pé ẹ̀rù Ọlọ́run máa bà wọ́n pé má jẹ́ ń ṣe. Ẹlẹ́ẹ̀kẹta nìyẹn, Ọlọ́run ní ẹ jìnnà kú ń bẹ̀. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tí ò bá ti súnmọ́ bẹ́ẹ̀ lẹni tí ó jèrè ayé tí ó jèrè àkìyámà. Ẹni tó bá ti jìnnà kú nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Nítorí àwọn ti parí ayé yẹn ni pé wọ́n máa ń yẹ fún àlùzà àlìkàyà lẹ́kọ́ àtàmà. Ọlọ́run ní wọ́n máa ń yẹ fún àlùzà àlìkà ẹni bá ṣe ní ìtì aṣọ ìka tó ṣe àwọn aburú tá a sọ aburú mẹ́tẹ̀ẹ̀ta tó pa aburú mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ẹni tí ń pe nǹkan míì mọ́lọ́hun, ẹni tí ń pa ẹ̀mí bíi tiẹ̀, ẹni tí ń ṣe ṣìnà aburú mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run náà bá wá ṣe nǹkan aburú mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí. Wọ́n máa ń yẹ fún àlìgá àlìgá. Yẹlẹ̀kọ́ àtàmà. Ọlọ́run yẹlẹ̀kọ́ àtàmà. Yẹlẹ̀kọ́ àtàmà yóò padà wá pàdé ìyà ẹ̀ṣẹ̀ aburú tó ṣe yẹn lọ́dọ̀ àwọn Ọlọ́run ọba. Yóò padà wá pàdé ìyà ẹ̀ṣẹ̀ aburú tó ṣe lọ́dọ̀ àwọn Ọlọ́run ọba. Ọlọ́run ní gbogbo àwọn tá a sọ yẹn kò sí tá a fi fún wọn níyà ju tí wọ́n ṣe yẹn lọ. Kò sí tá a fi fún wọn níyà ju tí wọ́n ṣe yẹn lọ. Ọlọ́run tó wọ́n ìyà tá a fún àwọn tí ó bá ṣe owó ẹ̀. Ó ní ìyà tó ń bẹ fún wọn fún àwọn tó yá sí pé wọ́n ń pe nǹkan ẹ̀mí papọ̀ bọ́lọ́hun. Wọ́n ń pa ẹ̀mí bíi tiwọn. Wọ́n dì sínú ṣìnà ṣíṣe. Mẹ́tẹ̀ẹ̀ta yìí Ọlọ́run ní àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ wò ìyà yẹn fún wọn ní ìdọ́ àpùláwọ̀ làzáàbò. Ìdọ́ àpùláwọ̀ làzáàbò yàwó balẹ̀ ṣe àmà. Wọ́n yà kan lódò fèèrè mọ̀hánà. Ọlọ́run ní ìdọ́ àpùláwọ̀ làzáàbò yàwó balẹ̀ kíyàmà. Ìdọ́ àpùláwọ̀ làzáàbò yàwó balẹ̀ kíyàmà. Ọlọ́run ní a fi ìyà yẹn a sọ ìyà yẹn di àdípèlé fún wọn ní ọjọ́ àjíǹde, ọjọ́ tí wọ́n bá dúró síwájú àwọn Ọlọ́run. A sọ ìyà yẹn di àdípèlé, kò wá ṣàlàyé owó àdípèlé yẹn. Ẹ̀rọ pé tọ́lọ́ bá fẹ́ ṣoore fún yẹn náà, wọ́n ní nínú Al-Qur'ani tọ́lọ́ sọ pé ẹni bá ṣoore tó bá fún òun tó bá yẹ òun lọ Ọlọ́run lówó. Nínú Suratul Baqara ó ní àdà áfà màdà áfà tán ń ṣàdípèlé orí yẹn. Bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ṣe ní a ṣe àdípèlé ìyà fún àwọn tí wọ́n bá dì sí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ìyà ń bẹ fún wọn. Ó ní ìdó wọn fún lẹ́wọ̀lá àwọn ẹ̀mú yawm al-qiyamah. A ṣe àmú ìyà yẹn a sọ di àdípèlé fún wọn lọ́jọ́ tí wọ́n bá dúró síwájú àwọn Ọlọ́run. Ìyà àkọ́kọ́ ń dákọ̀ ṣe fún wọn nìyẹn. Wọ́n yà ká lódò mọ̀hánà. Ó lè yàkọ̀ níbi tí wọ́n tún máa ṣe gbére nínú ìyà náà. Wọ́n máa ṣe gbére ń bẹ̀. Ó sọ fún wa wípé àwọn kan ń bẹ tí wọ́n máa gbére nínú ìyà Ọlọ́run. Tí wọ́n máa gbére ń bẹ̀ nínú ìyà Ọlọ́run ọba. Yàkọ̀ níbi tí wọ́n máa ṣe gbére ń bẹ̀. Mọ̀hánà tí wọ́n di ẹni yẹpẹrẹ. Wọ́n ní jẹ́ nǹkan kan mọ́. Ọlọ́run dákun là wá kó ń bẹ̀ o. Ẹ ṣe àmínà. Gbogbo owó àwẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ká wà nínú ojú ọ̀nà àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí
ọlọ́run dákun là wá kú ń bẹ́ẹ̀. ọlọ́run ọba ó mà tóbi púpọ̀ ẹwà gbọ́n tó wá fi parí ayà yẹn náà ó ní illa man taba illa man taba wa amana wa amila salihan àbí. illa man taba wa amana wa amila salihan kakọ̀ ní dáadáa illa man taba. illa man taba wa amana wa amila amalan illa man taba wa amana wa amila amalan salihan. ó ní gbogbo ẹ̀yin tí ẹ bá ń bẹ lójú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí tẹ́ ti jìbò síbẹ̀ ó ní nǹkan tó lè jẹ́ yín kù ní ìyà yẹn ni wípé illa man taba wa amana wa amila amalan salihan. ó yà fi ìwòníkúwàdà kú ń bẹ́ẹ̀ pé mi ò ní ṣe mọ́ bẹ́ẹ̀ ọlọ́run kò ìwòníkúwàdà pé ohun tí wọ́n sọ yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí àṣẹ́mi náà pẹ̀lú ìwọ́n tó bá pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí gbọ́n tí mo sọ yìí yé dáadáa kó o lè pẹ̀lú ẹni tí ó jẹ́ ìráyà tàkìyámà tètè sákò ń bẹ̀ ó lè yà fẹ́ tó bá ìwòníkúwàdà tí ó padà síbẹ̀ mọ́ tó wá nígbàgbọ́ pẹ̀lú èmi ọlọ́run tí tó dúró pẹ̀lú èmi ọlọ́run tó nígbàgbọ́ sí ní tó pè yẹn mọ́ ó ti ṣòwò ẹ̀ sẹ́yìn ó ti pààyàn sẹ́yìn ó ti pe nǹkan míì pẹ̀lú ọlọ́run sẹ́yìn ó ti ṣe ṣìnà sẹ́yìn ó wá dà níyàn pé àárẹ̀ tí mo gbọ́ wá sí yìí tí mo gbọ́n tí wọ́n sọ yìí mi ò ní ṣe mọ́ ó sì sákò mẹ́. ó wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ dáadáa ó nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tán ó wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ dáadáa pẹ̀lú ọlọ́run. ó ṣiṣẹ́ dáadáa pẹ̀lú àwọn èèyàn gbogbo iṣẹ́ tó dáa ni wọ́n sì ń bá ń bẹ̀ wọ́n ń bá lọ́wọ́ rẹ̀ wọ́n ń bá láàyè ibẹ̀ wọ́n bá níbi iṣẹ́ ẹbú mọ́ ní kọ́ọ̀kọ̀ àti ní gbangba ni o. ìwọ́níkúwàdà kéèyàn wo ní pé mi ní ṣe nǹkan yìí mọ́ ó fi nǹkan yẹn lẹ̀ pátápátá tí ò ní padà síbẹ̀ mọ́. owó ẹni yẹn là ń sọ o kì í ṣe ẹni tí ó ṣe ń gbà kan tó ti pé mo wọ́níkúwàdà mi ní padà síbẹ̀ mọ́ pàtó tó tọ́dún bí ọdún 3 4 ó ti padà síbẹ̀ kì í ṣe ìwọ là ń sọ o. ẹni tó yẹ sí pé ó ṣe dà láníyàn pé wọ́n ti gbèrò pé mo ti ronúkúwàdà sọ́dọ̀ ọlọ́run kò sì padà síbẹ̀ mọ́ títí tó fi padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ aláàánú ń gba ronúkúwàdà rẹ̀ ń foríjì ń sọdẹ ní ìkẹ́ ń tẹ̀wọ́ gba ronúkúwàdà rẹ̀ tó pé ó ti kú omi bẹ́ẹ̀ kò ṣe mọ́ kó lágbẹ̀yìn ayà rẹ̀. Ọ̀wùlá yubaddilu Allahu sayyi'atihim hasanat. Wa kana Allahu ghafurur rahima. ọlọ́dọ̀ àwọn yẹn àwọn ẹni tó yá sí wípé wọ́n máa fi dáadáa wọ́pọ̀ àwọn aburú tí wọ́n bá ṣe yubaddilu sayyi'atil hasana àbí. yubaddilu Allahu sayyi'atihim hasanat. àwọn ẹni tó yá sí pé wọ́n máa fi dáadáa wọ́pọ̀ àwọn aburú tí wọ́n ṣe pẹ̀lú Ọlọ́run bá wọ́n máa mú dáadáa ẹ máa rí dáadáa lọ́wọ́ wọn ní gbogbo gbà dáadáa náà dẹ̀ máa ṣe láti fi pa àwọn aburú tó ti ṣe kẹ́yìn ẹ̀ tọ́wọ́n yẹn fi máa sọ pé wàláhì èèyàn rí ní lágbájá yìí o wọn à nílè rántí àwọn aburú tó ti ṣe sẹ́yìn mọ́ nítorí pé tí dáadáa ni bá ti pọ̀ láti ṣe hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ wípé ó ní ẹ fi dáadáa máa tẹ̀lé àwọn aburú tẹ bá ṣe tẹ̀mẹ̀húhá kí dáadáa nílé máa pa aburú náà rẹ̀ tó kó tí mọ̀ bẹ́ẹ̀ pé àwọn mùsùlùmí á ṣẹ̀ kò sí àníyàn nìkan má ṣẹ̀ á ní àwọn nǹkan méjì mẹ́ta táfi máa ṣe Ọlọ́run ó ní wattabi'i sayyi'atal hasana tẹ̀mẹ̀húhá ó lè máa fi dáadáa tẹ̀lé àwọn aburú tẹ bá ṣe tẹ̀mẹ̀húhá kí dáadáa yẹn lè máa pa aburú náà rẹ̀ yóò máa pa aburú yẹn rẹ̀ yẹn ní Al-Qur'an náà sọ fún wa pé wọn tá a sọ yẹn o tí wọ́n ti ronú kúrò dáa yẹn wọ́n máa fi dáadáa wọ́pọ̀ àwọn aburú tí wọ́n ti ṣe sẹ́yìn Ọlọ́run ni wa kana Allahu ghafuran rahima ó ní Allah ghafuran rahim ó ní wọn Ọlọ́run ọba aláforíjì ní